gbóná. Kílẹ̀ dáńjà bíbú àṣírí ni. Bíbú àṣírí ni. Ẹni àṣírí ẹ̀ bá bò láyé o. Ẹni àṣírí ẹ̀ kí kú oríire. Kílẹ̀ dáńjà fún bíbú àṣírí ni. Ẹni àṣírí ẹ̀ bá bò láyé o. Ẹni àṣírí ẹ̀ bá bò kú oríire. Ohun iṣẹ́. Ohun mẹ́ta lẹ̀dá ń wá láyé. Ẹ̀dá ń wówó, ẹ̀dá ń wá ọmọ, ẹ̀dá ń wá àlàáfíà. Ẹni tí ò lówó ilé ayé á sú. Ẹni tí ò bímọ wọ́n á fi wọ̀ sí lọ́wọ́. Ẹni tí ò gbádùn ilé ayé á sú. Ọba Olúwa àwa ń bẹ̀ ẹ́, jẹ́ kí a lówó, jẹ́ kí a bímọ, dákun jẹ́ kí a gbádùn nílé ayé àwa. Kílẹ̀ dáńjà fún bíbú àṣírí ni. Ẹni àṣírí ẹ̀ bá bò láyé o. Ẹni àṣírí ẹ̀ bá bò ó. Kú oríire. Kú oríire. Ẹ jẹ́ ká bẹ Ọlọ́run o, wípé kó má jẹ́ àmùsí o. Ọlọ́run má jìyà ìnira ò ṣe é ṣayé o. Sànúkù sànú tó ṣẹ́kù láàrin Haúsá. Orí tajé ṣe ni báyé bá ń ṣe ẹni sàmọ́sàngùdù. Owó ọwọ́ ẹni wọ́n sàmọ́ o. Ẹni tá ṣe rí ẹ bá bò. Kì í ṣe pé olówó àdúgbò ọ̀rọ̀ nìyẹn. Ọyẹ rí ọtí dúró ọ̀pọ̀ kó mẹ́tò kan hàn bẹ́ẹ̀ ni. Kọ́wọ́ mú dídọ̀ ọ̀pọ̀ dídọ̀ ẹ̀rẹ́ lọ́mọ olóṣì. Báwo lẹ ṣe rìn? Báwo lára yín ṣe? Ṣé ti wà ókè? Ẹ ti gbádùn dáadáa. Àṣé ọmọ wípára mi ọ̀yá mo wà lọ́sibítù. Ló ń kówó ránṣẹ́ sí mi ni wọ́n fúnra ara rẹ̀ ò lè wá kó yọjú sí mi kó wá wò mí. Ǹjẹ́ ọmọ mi lè wà láyé kó wà láyé nínú ẹ̀dẹ̀ rẹ̀? Bàbá Ọlábísí kọ́ ọmọ lè wá yọjú sí mi. Màmá ẹ má bínú sí mi ṣẹ́rí lọ́wọ́ yìí meeting upon meeting ni àwọn òyìnbó mi mẹ́ta wọ́n dé láti ìlú òyìnbó bá a ṣe ń ṣe business meeting bí là ń ṣe business meeting bí so reason yẹn tó fi dàbí ẹni pé mo busy díẹ̀ ẹ ní bínú sí mi ṣe gbọ́ màmá ẹ jẹ́ kí n fún yín lówó kí ẹ máa lọ sílé. ẹ mọ tí ó ṣẹlẹ̀ ẹ mọ tí ì fún mi lówó bàbá Ọlábísí mo fẹ́ kọ́ ọkọ̀jú sí mi báyìí sórí gbogbo ẹ̀ṣẹ̀ tó bá wù tí mo ti ẹ̀ṣẹ̀ ọ́ wo dákun. ẹ má wọrí kì í ṣe dandan ní ẹni sùúrù ṣe rí ẹ̀ṣẹ̀ mi but these days mo busy díẹ̀ kì í ṣe pé mo tọ́jú yín but ṣe rí tí ó bá di season kan a máa ń busy bí iṣẹ́ nítorí pé kí ni kí gbogbo ẹ̀ lè dáa náà ní ẹni sùúrù màmá. Màmá kí lẹ fẹ́ kí n wò yín sí? Mo dáre o, mo dáre lọ́dọ̀ Ọlọ́run. Ẹbí kẹ́ ti tọ́jú ara yín kẹ́ wà ókè kí n dẹ̀ máa tọ́jú yín ni ẹ bá wọ̀ọ́rẹ́ ẹ wọ́n mú bísí báyìí mi ò lè ẹ má fún mi lówó owó ẹ̀kọ́ ni mo fẹ́ o owó ẹ̀kọ́ ni mo fẹ́ sórí tí bá ṣe pé àwọn ọmọ tèmi ti ń bẹ níwájú ẹ ní àyín èmi gan mo ti rí nírìí wípé bóyá ọ̀fẹ́ rí mi mọ́ bó bá ṣe pọ̀ ọ̀fẹ́ mọ́ rí mi kọjú sí mi ọjà jọ sọ̀rọ̀ ojú lọ̀rọ̀ wa o. Mọ́mí màá wá rí yín lálẹ́ àdè máa ríra dáadáa tá a máa sọ̀rọ̀ gan tá a máa discuss èmi yín máa jókòó tá a sọ̀rọ̀ gidi lálẹ́ ẹ má wọrí mò ń bọ̀ wá bá yín lé lálẹ́ ẹ gbà. no ẹ jẹ́ kí n máa lọ sí meeting mo ti ń pẹ́ màmá ẹ ṣàgbówó ìlọ mi ẹ gbà. màá wá rí yín lé ẹ má wọrí mọ́mí ṣẹ̀gbọ́n màá wá rí yín ẹ̀jọ̀ má bínú mo bí sí ẹ má bínú mà. Bàbá Ọlábísí ẹsùn sẹ́yìn ẹsùn ọkọ̀ báyìí ọ̀gá ẹ bẹ́ jáde nù sí ẹsùn ọkọ̀.
ẹ̀sùn ọkọ̀ ẹ̀yìn ní ọkọ̀ ọ̀dọ̀ ó ní ẹ̀kọ́ bámọ́tò jọ ní èmi nìkan ní ti ọkọ̀ yìí ọ̀gá dákùn ó pọ̀ ọkọ̀ wọn yóò gbádùn ni ẹ má bọ̀ bọ́ọ̀ ni mo rí ìgbà ilé mi bọ̀ dákun dúró bàbá Lábísí. ẹ má bọ̀. Ọkọ mi. Ẹ wá gbà mí. Ẹ gbà mí ọkọ mi. Owó ló tún kó fún mi. Àwa ò lè dá sí yìí ó jù wá lọ. Kò wojú mi. Olódùmarè Ọlọ́run ọba o. Kí ni ìyá ìyàwó ṣe fún ẹ bàbá olówó? Èpo ẹ̀pà ọwọ́ yín mọ̀ ti ń gbọ̀n. tí ẹ kì í jí rí mọ́. Nígbà tí ẹ ti yọ tinú rẹ̀ tán. Ṣé ẹ rí bí owó ṣe ń gun ní àwẹ̀ o? Alẹ́ ti di owó lẹ̀ṣẹ̀ bí. Ẹ ò fẹ́ rí anybody ṣé bí tìyá àyà ẹni níbí. Ọ̀rọ̀ yìí tójú sú mi. Ẹ wà kẹ́ kówó ìgbà tó lọ. Kílẹ̀ dáńjà fílẹ̀ dáńjà wà ṣeré ni. Ẹni àṣírí ẹ̀ bá bò láyé o. Ẹni àṣírí ẹ̀ bá bò kó ẹ̀ bá tó ohun iṣẹ́. Ohun mẹ́ta lẹ̀dá ń wá láyé. Ẹ̀dá ń wówó, ẹ̀dá ń wá ọmọ, ẹ̀dá ń wá àlàáfíà. Ẹni tí ò lówó ilé ayé á sú. Ẹni tí ò bímọ wọn á fi wọ̀ sí lọ́wọ́. Ẹni tí ò gbádùn ilé ayé á sú. Ẹ jẹ́ ọ̀dà náà. Ẹ tí ẹ wá lè béèrè àlàáfíà wọn ní ìbí wa látijọ́. Kí o wí? Mo lè kí n béèrè àlàáfíà wọn. Ẹ tètè mólè olè sálọ. Èmi lémi ló yẹ kí mi ó wí bẹ́ẹ̀ ni àbẹ́yìn. Gbọ́ pọ́n tábùrú ẹ̀. ṣe ọ̀dọ́ yẹn ó nọ́ọ̀sẹ̀ díẹ̀ ó tọ́ kí wọ́n tó lọ bí iṣẹ́ ẹ má bínú bọ́ ọmọ tó bá ń jẹ́ kọ́kàn mi balẹ̀ ni pé mo ò pálàáfíà lè wà. Orí Ọlọ́run tó yóò rí bẹ́ẹ̀ èmi ló yẹ ń béèrè yín ni àbẹ́yìn ló yẹ béèrè mi ta labarapá náà gbogbo wa tó lè tètè rìn kíákíá débi ẹni kejì bá wà ní èmi àtẹ̀yìn méjèèjì. ẹ má bínú má bínú ẹ mọ ọ̀rẹ́ bó ti máa ṣe ń sìn máa bá yín get GSM tí n bá ti fẹ́ gbóhùn yín báyìí làkàn pé yín ni tọ́jà bá ti fẹ́ gbóhùn mi ẹ̀yin náà pè mí. Gàásì mi létí pé ẹ ń pè é ó tiẹ̀ dà bó bá ti rí léèní ìyá Síkírá ní ẹ̀gbẹ́ ilé wa àwọn ọmọ rẹ̀ ra kínní ìní fún láti ìlú èbó wọ́n máa sọ̀rọ̀ báyìí ó ṣe bí wọ́n jókòó tira wọn ni àwọn tó bá ń lé igi báyìí tí wọ́n bá rojọ́ ó ṣe bí wọ́n jókòó tira wọn ni bó bá lè ra ni yóò tiẹ̀ dà àpọ̀gbọ̀ yọ̀dà àmì ẹ̀ ń jìnà sí mi ẹ gbọ́ bàbá yín kọ́. ó dáàdì ẹ wo orú àná náà dé gbà tó máa fídíò tí rẹ̀ wọ́n gan-an wọ́n yìí sùn lọ́wọ́ Rẹ̀mí bá wọn pè dáàdì. Ìyá má mú bọ́. ọkọ mi ìyá wo lórí ilé mi. Ayé bá ń ṣe ẹni sàmọ́sàngùdù. Owó ọwọ́ ẹni wọ́n sàmọ́. Àníkẹ́ òkè ọmọ bá àrígún àjẹbọ bá àrákàlà mọ̀gbọ́ àṣòro bá àbá rí wọlé wọ̀dẹ àfojúkọba ó jí bí. Wọ́n ok dáàdì. Ẹ ṣe ń sùn. Mo ti jí mo kàn nà fẹ́lẹ́fẹ́lẹ́ kalẹ̀ ní gbàgbọ́ lọ́bì kankan. Ẹ lálejò. Ta ló ń tọ̀? Ìyá àgbà. Ìyá àgbà? Ìyá àgbà? Bẹ́ẹ̀ sọ. Kí ló wá sọ fún ọ? Mo sọ fún wọn pé wàá nu ilé náà. Màdé ìyá ọ̀pá ń dà ọ́ ọlọ́rẹ̀ ọ̀tá mi pé o sì lè jí mi. Kí ni ìyá ìyàwó ṣe fún ẹ bàbá olówó? Èpo ẹ̀pà ó di ohun tí ẹ kì í jí rí mọ́.
ibo ni màá sọ pé mo ti rówó. Lẹ́gbẹ̀rún mẹ́wàá. Ó ní tó bá jí mi gan ni rí ó kú di dandan kí n fún wa lówó. Gbàwó èsì sọ méèké lọ́ba wọnú pọ́ọ̀sì mi lọ́ba bùyàn fún wa. Ó lè tí ọmọ kìọ̀ tí ọmọ rẹ́rìn músẹ́. Mo ń bọ̀ dájú. Kí ni ìyá ìyàwó ṣe fún ẹ bàbá olówó? Èpo ẹ̀pà ó di ohun tí ẹ kì í jí rí mọ́. Bàbá yín dà. Wọ́n wà nílé, wọ́n ń sùn. Ó rẹ̀ wọ́n ń sùn. Lónà kí lórí ohun tí ń sùn ní ẹ̀ ni ó ti fún ẹ lówó kọ́ wà fún mi. Inú pọ́ọ̀sì wọn ni mo ti yọ, mo mọ̀ kọ́ máa fún yín lówó náà. Ọlọ́yọ́ náà pọ̀ sí ẹ̀dùn o. Ọ̀rọ̀ yóò yé mi mọ́ o. Ọ̀rọ̀ bàbá yín sì sú mi, bàbá yín jẹ̀ mí o. Kí ló dé tí mo fi dàrí sá fún o kí mo gbé o? Bẹ́ẹ̀ náà ni nígbà tí ìyàwó ẹ̀ kú lẹ́yìn ìgbà tó kú tó àwọn èèyàn wà ń kí mi. Ẹ̀wọ̀n kí bàbá yín ò dìde kò sọ̀kalẹ̀ náà kọ̀ wọ́n à ní sọkún àwọn ọ̀rẹ́ lọ sọ̀kalẹ̀ tí wọ́n wà kí mi. Ṣọ́ọ̀ṣì á dà bẹ́ẹ̀ náà ni kí ẹkún tí ń sọ̀ ń jí àfojú kanra wà ní kí ni tí mo ẹni rí lọ kówó ẹ̀ fún owó. Màmá ẹ má bínú mà fún mi lówó yẹn. Kódà kò burú. Kí mo wí kí lẹ dáńjà fún bíbú àṣírí ni ẹni àṣírí ẹ bá bò láyé o. Ẹni àṣírí ẹ bá bò ó. Ẹni àṣírí ẹ bá bò ó. Kí lẹ dáńjà fún bíbú àṣírí ni ẹni àṣírí ẹ bá bò láyé o. Kó wà mí. Kí ló ṣe kí ló ṣẹlẹ̀? Kò sí ìwọ̀n tó ṣẹlẹ̀. Ìpèjà ló pè mí náà. Mọ́mì nǹkan. Mọ́mì ti lọ sọ́jà. Relax, kò sí problem, I'm fine. Okay, mo bọ̀. Yeah, sure. Guess what, darling? O ti lóyún? Mi lóyún. Yeah, try again. I think I better stop guessing. May I sound got to share for me? Okay. Oh, congratulations! Thank you. Oh, inú mi máa dùn. Gbẹ́rù máa lọ bẹ̀rẹ̀. Starting tomorrow, Lola. Kíákíá ni. Ṣé Ọlọ́run, thank you God. Tí ọ̀rẹ́ mọ̀ bọ́tà máa ṣe. Ibi iṣẹ́ ni mo lọ tó fi pè mí right. But I'm a celebrate today. I just didn't. All right. And tí mo bá pẹ́ dé ibi iṣẹ́ tó máa fún mi ní query because of you. Kò tí pọ̀ jù. Grab your dress. Thank you, baby. I love you too. Thank you, darling. Yeah, let me go and dress up. Just I don't run. All right, baby. Come here. Yẹmí. Ìkàsùn sá. Ọmọ àtòkòdé kẹrù ọ̀bọ̀lẹ́. Ẹ̀pẹ̀lẹ́ sá. Ọmọ ìlẹ̀jà tí ṣùgbọ́n ojú ọ̀dájú. Mo dúpẹ́ sá. Pẹ̀lẹ́. Yes sá. Ṣé dáadáa ni? A dúpẹ́ sá. Ẹnlẹ́. Wọ́n ní sọ pé kí n yọjú sí yín. Bẹ́ẹ̀ ni èmo ránṣẹ́ pè ẹ́. Ṣé kò lè ṣá? Ìyá Àdùnní òun ló wá bí. Ó ní àtìgbà tí Àdùnní ti ṣaláìsí ó lóun mà tọ́jú òun o. Ó tiẹ̀ ní
kí n bá ń ṣàdúrà fún ẹ pé ọmọ ó tọ́jú ìwọ náà olùtọ́jú ó ní kò sí nǹkan tó ń béèrè tó kì í fún un èyí tó ń béèrè gan ó ló máa fún un ṣùgbọ́n tó wá yà ń lẹ́nu ni pé òye fẹ́ rí ojú un rárá ó ní ọjọ́ tí ẹjọ́ ríra yín báyìí ó ní ṣe ló kọ̀yìn sí òun tó sọ òun dé eégún lọ́rọ̀ yìí ló wá kọ́ ń lóminú tó ń fi wá bá mi tó o bá lè sọ fún òun o ó ṣáà lè sọ fẹ́mi ó nídìí tó ń fi wá nìyẹn o ń gbọ́. bàbá ẹ ṣe o Ọlọ́run á jẹ́ kí àgbà yín ó dalé. àmì o. ìyá àgbà ò ṣe mí kò sí nǹkan kan tó ṣẹlẹ̀ láàrin mi pẹ̀lú wọn mo dẹ̀ ń gbìyànjú agbára mi mo ń tọ́jú wọn dáadáa ṣùgbọ́n eléyìí tẹ́ ẹ sọ kẹ́yìn yẹn pé ọjọ́ tán wá sọ́dọ̀ mi mo ń gbìyànjú láti má wo ẹyin ju wọn bàbá ọ̀rọ̀ tí olóko tó fi ń sun ẹkún ó ní àpárò fi ń ṣẹ̀rín ní. ṣé mọ̀ pé ìyá ìyàwó mi àti ìyàwó mi wọ́n jọra bí ìmúmu ni ìgbàkigbà tí mo bá ti ń wo ẹyin ju ìyá ìyàwó mi báyìí ṣe ló máa ń dàbí ẹni pé mò ń rí ìyàwó mi tó ti kú ìyẹn ni mo fi máa ń try láti avoid àti wojú wọn kò sí nǹkan kan. orí yẹn sọ you are right you are right. àyà mi ibi tó bá wà àfikún lu akúbá mi tí ẹ sáfẹ́fẹ́ rí. ní sùúrù orí ní tí o sọ yìí orí sọ ṣùgbọ́n ó kù díẹ̀ káàtó ká ló ṣàlàyé fún ọ bó ṣe ṣàlàyé fún mi áwò ó máa bẹ nínú àwọn wo àwọn ọmọ tó bí ilẹ̀ fún ẹ àwọn ọmọ tó ń wu ni kò sẹ́ni tí yóò rí àwọn ọmọ etí inú wọn ò ní dùn ó rí wọn pé ọlọ́run tá a ìṣòro kó yá rí kẹ́ ṣàtúnṣe kíákíá. bí mo bá ti ń kúrò ń bí màá yọjú sí wọn bí mi ìbá wa lè rí wọn lójúkorojú màá pè wọn sórí aago. ẹ̀ka tó máa ríra yìí kò ní kí ẹnu kó tó máa ronú kankan kò fa kó ronú o. ok sir ok mo dúpẹ́ kó lọ rí ẹ máa lọ rí wọn ok ẹ ṣé mo dúpẹ́ sá ẹ ṣé o Ọlọ́run á jẹ́ kí ẹ pẹ́ fún àṣẹ. àmì ẹ̀ wọ́n ẹ jẹ́ kí ẹ bá mi manage. ṣé ló wà ló máa ṣe. Sisi iléèwé kọ́ ẹ̀. Sisi iléèwé kọ́ ẹ̀. Gbogbo ẹ̀ ló ti wá you are looking beautiful. Ṣé wà okay? Àmọ́ wà. Daddy ńkọ́? Báwo wọ́n ti bọ́ta? Wọ́n ti bọ́ta àwọn nìkan gan kọ́ àti àwọn bọ̀dá Akin. Okay. Bá ara nǹkan kan bọ̀. Ẹ wá. Ẹ dákun. Àwọn kan mú ìwà wọn ní ìmọ̀ ó dàbí kan kọ̀ọ̀kan yín sí àìkànlè kàwé dáadáa ní problem tí mo face. Ẹ mú wá. Mo ń bọ̀. Ọlọ́run jẹ́ mọ́ mi. Mo kà á tì. Tèmi ni. Tọ́dọ̀ yín ni. Ẹ ṣeun. Ṣe páàkì igi ní dáadáa. Ẹ gbà. Kí ló ń ṣe ọkùnrin kọ ẹ lọ́wọ́ kékeré ló fẹ́ parẹ́ èmi tí mo jẹ́ bàbá ẹ ní mi ò sọ pé mo kọ ẹ ẹgbẹ́ Akin kò kọ ẹ náà. Kí ló ń ṣe wà ṣé o fẹ́ kí n change wardrobe ẹ sọ fún mi tó bá fẹ́ kí n change ẹ má change ẹ ok àbí ká ẹ ní o fẹ́ kí n bẹ change. Bísí come on, Yeke. It's okay.
that's okay. Daddy, ṣé lórí pé ń pààrọ̀ wà ìfún náà lẹ́ṣẹ̀ wà? Bísí kí ni problem ẹ̀ gan? Ṣé wọ́n lé nìkan ló wà ní gbogbo ìlú yìí ni? Ọkọ̀ bẹ̀rẹ̀ sí ní sunkún, ọkọ̀ bẹ̀rẹ̀ sọ rẹ̀ dọmọ ékeré. Gbogbo ojú ẹ̀ ló ti wú yẹn. Kí ni problem ẹ̀ gan? Mo ti mọ nǹkan tó ń ṣe, ojú kòkòrò ló ń ṣe. Tẹ bá ti gàgà láwọn kan tó máa ti wà nílùú òyìnbó lọ, bẹ́ẹ̀ máa gbọ̀n tẹ̀lé wọn nìyẹn. Ojú kòkòrò kòkòrò ṣe mí. Mo love Wale ni. I love him very much. Okay, o love Wale, right? But Wale o love ẹ. Wale travel out ó dé lóyún ìbò tó lọ gbóbìnrin míì kò rántí ẹ mọ́ wàá fẹ́ ké parẹ́. Look Akin, mo fẹ́ kó tẹnu dáadáa kó mọ gbogbo tó bá ń fẹ́ whatever tó bá fẹ́ má ṣe fún. Àìrírú eléyìí àfi ń dẹ́rù bọ̀ lọ́rọ̀ ni kó sì nǹkan tí ò ṣẹlẹ̀ rí tí bọ́kùnrin kan ló kó ẹ̀ sílẹ̀ ọkùnrin náà ló máa padà fẹ́. Jẹ́ kí n béèrè question kan ṣé kìí ṣe pé wà tí Wálé múlẹ̀ ṣá. Dáàdì kò jẹ́jẹ́ bẹ́ẹ̀ mo trust àbúrò mi báwo ló ṣe máa wá bọ́kùnrin kan múlẹ̀. Tó bá jẹ́ pé wọn ò múlẹ̀ kó jẹ́wọ́ whatever tó bá ń ṣe kó jẹ́wọ́ ẹ̀ fún ẹ gbogbo tó bá lè fẹ́ kí n ṣe fún màá ṣe. Mélòó mo bí. Bísí pẹ̀lẹ́ má kí mọ́ mo dẹ̀ tí mo nǹkan tí máa ṣe fún ẹ̀sìn ọ wá wọ inú ilé lọ wá lọ wẹ̀ èmi fún ara mi ni máa gbé lọ sí club nírọ̀lẹ́ a máa yàgbé òkìkí ọ̀rẹ́ ẹ̀ ṣùgbọ́n. Ọba Olúwa àwa ń bẹ̀ jẹ́ kí a lówó jẹ́ kí a bímọ. Nǹkan tí mo fẹ́ rí yín fún kò pọ̀ grandma náà pè mí wọ́n dẹ̀ ṣàlàyé àwọn ọ̀rọ̀ kan fún mi. Wọ́n ní ẹ fi owó jẹ àwọn yẹ̀ ọ́ wọ́n ní gbogbo nǹkan tí àwọn fẹ́ pátápátá òun lè ṣe fáwọn. Kódà táwọn ò bá béèrè ẹ̀ ń fún àwọn ṣùgbọ́n wọ́n láwọn fẹ́ rí yín fún àwọn ọ̀rọ̀ kan tó ṣe pàtàkì pé ẹ̀ tí ẹ fún àwọn láyè láti rí yín rárá. Wọ́n ní bí ológbò àti èkúté lọ́rọ̀ àwọn ṣe fẹ́ dé pé ẹ tí ẹ ń rí àwọn rárá so máa ní dáàdì máa ní máa ṣàlàyé fún yín o. ó ń dùn kí ẹ má bínú ìwọ gan tó jọmọ mi ọmọ ìgbà tá à ń ríra lójúmọ́ ọmọ pé kò sáàyè fún mi àjọ òjè fágádé ọlọ́mù ọmọ up and down wọ́n sì lẹ́yìn tá à ń fẹ́ yẹ ẹ lọ́mọ ẹ̀ wù ni ó ti tán ìfẹ́ yẹn náà ti tó. Dáàdì mi tó pòwe iwájú yín o ṣùgbọ́n ẹ̀yin náà lè sọ pé ara lé ní òmò ní àmúdé nǹkan mi ni ara ta máa pè èmi lè understand gẹ́gẹ́ bí ọmọ yín pé ẹ ráyè ṣùgbọ́n àwọn báwo ni ó ṣe fẹ́ yé àwọn pé ẹ ráyè ṣẹ́rí kó tẹ̀ jẹ́ pé bí ẹ̀ẹ̀kan láàrin oṣù méjì ẹ pè mí kúnlẹ̀ o kí n sọ pé sáà lọ yọjú sí grandma o mo fẹ́ rí grandma o pàdé lọ pé àwọn náà tẹ̀rọ pé kí n ṣe pé bóyá ẹ̀ tẹ̀ ká wọn kún rárá ẹ jọ sá. èmi náà yà ọgbọ́n tí ẹ̀yẹn lò ó ṣe gan ni. Ìgbà wo wá ní kí n lọ pè wọ́n sá. ọ̀nà mi ọmọ yìí ọ̀dọ̀ mi ní kó wá pàtó bá tásìkò máa sọ fún ẹ pé kò pè wọ́n wá tìjà fílẹ̀ bó ṣe wà ní tó ti gbọ́. Bísí ó ga o tó bá jẹ́ pé ta ni mo ti gbọ́ nǹkan tó ń kó wá lè ṣe fún ẹ mi ò ní gbàgbọ́. Tó bá sì fẹ́ rí ìwé ìbànújẹ́ náà ó wà nínú ilé. Kí ni mo fẹ́ rí ìwé náà fún? Ṣé wọ́n ṣì ń tọ́jú rí ìwé bẹ́ẹ̀ yẹn ni? Ṣé irú ìwé bẹ́ẹ̀ yẹn ṣe sọnù ni? Mo ti sunkún títí ojú mi ti fẹ́ yọbọ. Téèyàn kan bá sọ fún mi pé Wálé lè ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn fún mi máa jiyàn. Ọkùnrin. Ẹni tó ti promise mi pé tóun bá ti ń dé lóyìnbó báyìí ẹsẹ̀kẹsẹ̀ ló máa ti ránṣẹ́ sí mi. Àṣírọ́ ni gbogbo nǹkan tó sọ pátápátá. Èmi ò tiẹ̀ mọ bí sí mo ti fẹ́ bẹ̀rẹ̀ báyìí. Ọlọ́run akúkú ṣe ètò dà tá bá ti nígbàgbọ́. Èmi máa ti fi ọkàn sọ́dọ̀ Ọlọ́run. Gbogbo ẹ̀mí mi báyìí ọ̀dọ̀ Ọlọ́run ló wà. Pẹ̀lẹ́ o. Kí ni kí n fi ṣe ẹ́ lálejò? Ẹ wo ẹ mọ́ ṣe ìyọnu. Ojú yín máa kọ̀rẹ́ lọ. Yẹmí yín ni o. Mo ti bá sọ̀rọ̀. Ẹ bá sọ̀rọ̀. Mo bá sọ̀rọ̀. Alẹ́ ẹ bá sọ̀rọ̀.
bó bá ṣe pé ẹ bá Yẹmí sọ̀rọ̀ ni gbogbo hùwàsí rẹ̀ àti ìṣesí ẹ̀ yóò ti yí padà. ìyá wa ṣerú mi lè máa purọ́ bí àní mo ti bá sọ̀rọ̀. mẹbí tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí mo wí ni pé kì í kọjú sí mi ní ìbá tí ń bá sọ̀rọ̀ tí ó kọ̀yìn báyìí ní ìsìn. ṣó bú yín ni. bó bá ṣe pé ó bú mi mẹbí wọn ti mọ̀ wípé nǹkan báyìí ni mo tiẹ̀ ṣe fún un ṣùgbọ́n ní ìsìn sísá ní sá fún mi bí mo bá délé wọn báyìí bábẹ́ bẹ́ẹ̀dì ní mo sá pamọ́ sí ni o bíbì kan ni o ní ọ̀bà pé wọ́n kó òun sí nílé yìí sì mọ́ fetí ara mi mọ́ gbọ́ ohun rẹ̀ báyìí ẹbí rẹ̀ sì kọ́ ikú ọmọ ni. ṣé adìẹ wa lè kú ká tó wá kẹ́yìn rẹ̀ ká kó dànù nítorí pé ọmọ kú ni wọ́n bá nílò èrò àwọn ọmọ mi mọ́ ẹ dákun ẹ ṣàlàyé fún mi àwọn ọmọ tèmi rèmí rè wò lè rẹ o. ẹ jọ̀ọ́ ẹ wá ní sùúrù ẹ dáńdá. ẹ wà bẹ́ẹ̀ mi sọ fún un kó dira rẹ̀ mú kó sì dilé rẹ̀ mú ṣùgbọ́n àwọn ọmọ mi kó tọ́jú àwọn ọmọ mi fún mi o kó tọ́jú àwọn ọmọ mi fún mi o ikú lọ́bọ̀lá jẹ́ o ikú lọ́bọ̀lá jẹ́ o. ṣé ó yánu. ikú lọ́bọ̀lá jẹ́ o ẹ mọ́ sí mi ẹ dákun ẹ mọ́ sí mi ẹ mọ́ sí mi. èmi mo ṣẹ̀yìn ni. mo ní ẹ mọ́ sí mi. nígbà tí ẹ ti yọ tinú rẹ̀ sàn ṣé ẹ rí bí owó ṣe mú. àná mi jíjáde lẹ́yìn jáde lọ yìí o mi ò fẹ́ kẹ́ ẹ pẹ́ ń ta o wọ́n ní jàkúmọ̀ kì í rìn dé ọ̀sán ọmọ tá a bá bíire kan ìlú ìlú bẹ́ẹ̀ bá ti pẹ́ níbi tẹ́ ẹ gbé lọ ẹ sùn sọ́hùn tó bá dàrọ́ kẹ́ máa bọ́ nílé lọ́wọ́ aṣọ ìlú aṣọ ìbọ̀ ètò wa jẹ́ pàtàkì jù bẹ́ẹ̀ bá ń padà bọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ní kẹ́ ẹ wa mọ́tò ṣé o ti gbọ́ àná mi ẹ̀ẹ́dẹ̀. Mọ́mí mo tẹ̀ máa ń dúpẹ́ lọ́wọ́ yín fún bẹ́ẹ̀ ṣe máa ń gbà láyé kó máa tẹ̀lé mi jáde all the time. ìgbà tí mo rí pọ́mọ dáadáa ní ẹ ní kò sí jọ. mọ́mí mi ti ṣe tán. àbí ò rí nǹkan báṣọ náà ṣe yẹ ẹ́ báyìí èyí wù mí o. ṣé mo fine. àfi bí ẹni pé a fẹ́ ṣègbéyàwó yín ni mo ti ṣe rí bẹ́ẹ̀ ṣe wọ́ṣọ yìí olúwa jẹ́ kí ọjọ́ náà kó kó fún wa a ṣe é ṣe fún ọlọ́run sí i. Yes ma. ẹ má pẹ́ o. ok lọ ó dá o ọlọ́run sí i o ẹ ra o ẹ yá ẹ. She might, yeah. Sorry. Thank you. Yeah, what's she might, Daddy. Officer, can I have some? Oh, let's not forget. Joko. Ada friend. Bísí, mo ní yóò dáa fún ẹ. Àmín. Wàá ṣoríire. Àmín. Tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ pọ̀, mo kàn observe pé látìgbà tí boy rádaràda yẹn Wálé àbá lọ ṣe ń pè yẹn tó travel tó ṣàṣemáṣe yẹn, mo rí i pé ọkùnrin mi ò come into your life. Bẹ́ẹ̀ni sà. Bọ́ mo fẹ́ fún ẹ nímọ̀ràn kan. Sórí ọkùnrin pọ̀ ṣalalúntà, ṣùgbọ́n díẹ̀ lọ́kọ nínú wọn. Bákan náà ni àwọn obìnrin tó ń wẹ̀ obìnrin kúntà bet ìyàwó ṣọ̀wọ́n nù wọn ṣùgbọ́n ọmọ tó bá bí nílé rẹ̀ ọmọ tó bá níbi tó níran ló ṣe fẹ́ gẹ́gẹ́ bí ọkọ tàbí gẹ́gẹ́ bí aya èmi pẹ̀lú ọ̀rẹ́ mi àforíkorí a dẹ̀ discuss àwọn ọ̀rọ̀ kan a dẹ̀ sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Kúnlé ọ̀mẹ ó wù mí kó o fẹ́ Kúnlé ọmọ ọ̀rẹ́ mi. Daddy, ṣé fi ò pé ó máa ṣe ṣiṣá? Mo jẹ́rìí ẹ̀ mo ti mọ bí tó ronú lọ tó mọ̀ pé onílàákàyè ni ẹ̀.
But I will take care of that area, honestly. Daddy, Sherry, èmi ò fẹ́ wàhálà. Mi ì fẹ́ wàhálà rárá. Sherry Kúnlé bó ṣe wà yẹn is matured enough. That's true. Èmi náà, I'm matured enough. But tẹ́ bá ti sọ ṣá, ẹ ṣáà ṣe kò dá. Bísí, èmi ò lè rí wàhálà lẹ̀ kí n kọrun ẹ bọ̀. Èmi pẹ̀lú bàbá ẹ̀ gan lájọ jókòó tájọ parí ọ̀rọ̀ yìí. Ó dẹ̀ dá mi lójú pé gbogbo nta bá fẹ́ kí Kúnlé ṣe ni Kúnlé máa ṣe. Ọmọ tó responsible dẹ̀ ni, so ní problem. Ẹ̀gbọ́n náà kí lẹ dá jẹ́. Ọmọ tí mo bí ni ọ́. Bàbá tó bá sì fẹ́ràn ọmọ ẹ̀ yóò máa wá rere fún un. Nípa ìgbéyàwó wo àti Bísí tí mò ń tẹnu mọ́, òní mo ní kí n tán ọ létí kó fi sọ́kàn. Ẹ pẹ́ fún wa. Ṣẹ́rí mo kàn fẹ́ yálò nínú ọ̀rọ̀ yín kan tí ẹ máa ń sọ fún mi. Ẹni wípé nǹkan tí a bá ti ní jẹ ká má fi irun mọ́. Ilé tá bá dẹ̀ tí mọ̀ pé àní kọ́ parí ká má ṣe foundation ẹ̀. Ilé tí mi ò ní kọ́ parí ní Bísí, ẹ má wulẹ̀ jẹ́ kí n ṣe foundation ẹ̀. Gbogbo àwọn èrèmọ̀jẹ́ tó ń sọ yìí ó yàtọ̀ sí ti ìgbéyàwó. Ọmọ ọ̀rẹ́ mi Bísí ló máa fẹ́. Àwọn ọmọ tó fẹ́ wáyé mọ́ torí orúkọ rẹ̀ àtorúkọ bàbá tó bí ọ tèmi ni ń wò mọ́ ọlá ẹ̀rọ nẹ wọ́n já ọ sọ́kọ̀ ọlọ́pàá lẹ́yìn ọ̀la. Daddy, mi ò lè fẹ́ Bísí. Ẹ ti wò pé èmi àti Tinúkẹ́ ibì kan náà láti bẹ̀rẹ̀. A ti ń bá a bọ̀ tipẹ́tipẹ́. Àní Bísí ló máa fẹ́. Èmi ò lè fẹ́ Bísí sá o. Ó fẹ́ Bísí Kúnlé. Ẹni tí ẹ nífẹ̀ẹ́ òun lẹ́yìn fẹ́ Daddy mi. Ẹ nífẹ̀ẹ́ màmí lẹ ṣe fẹ́ wọn. Ẹ jẹ́ kébì náà fẹ́ tí mo nífẹ̀ẹ́. Máa gbọ́ olówó ní jòrò gan kí wọ́n fàjágùn máa tẹ̀. Ebi tí wọ́n bá kọ láàárọ̀ lọ́jọ́ alẹ́ ipa ni wọ́n fi tó ká ọ. Àṣẹ mi nìyẹn tí mo fẹ́ kó ṣe nìyẹn. Bàbá mi náà yá mi ò ní bàbá mi yóò sà yọ my father. Mi ò ní èrò mi. And that is my command. Ìtì mọ̀ kọ́kọ́ jẹ́ mi. Bẹ́ẹ̀sì kò lè ṣe it's not possible sir. It's not possible sir. Expect the consequence tó bá kọ̀ sí mi lẹ́nu. Sọ láyà ẹ̀ àìpọ̀mọdé ọmọ ìdẹ́tẹ̀ tó bá ti lè dánú gbogbo. Bàbá bẹ̀rẹ̀ sọ pé kí n dánú gbogbo náà. Ó tó ẹ̀yẹ bàbá mi lè jẹ́ but in situation tó wà lẹ̀ ẹ jẹ́ kí n fẹ́ tó wù mí. I love Tinúkẹ́ market now Bísí consider ẹni. This is important. This is my life. Future mi rẹ. Ẹ ti ṣe tiyín, ẹ jẹ́ kí àwọn ọmọ wọ̀nyí ṣayé wọn. Ọlọ́run nìkan ló mọ̀ pọ̀ ìyàwó ojú ọ̀nà. Kí n tó gbàgbé, bọ̀bọ̀ foreman tó ń bá mú ojú tó sáìtì yẹn, ó pè mí níjẹta. Ó láwọn ò ní block kankan mọ́. Ó ní gbogbo blocks táwọn lò, àwọn ti tó. Báwo ni sẹ́ni site generally? Mo ní kó tètè wá bá mi lọ́fíìsì ní lẹ́sẹ̀kẹsẹ̀ mo kàwé lé lọ. Bí wọ́n bá ti rájí eégún náà ní ń bọ̀, bí wọ́n bá ti rí ọ èmi náà wọ́n rí. Ọ̀kárí láì. Báwo ni ọ̀rọ̀ ti Bísí? Lórí ọ̀rọ̀ ti Bísí, èmi ti pè Bísí, mo dẹ̀ ti bá Bísí sọ̀rọ̀. Bísí dẹ̀ ti gbà. Ibi tẹ́yìn náà bá bọ́rọ̀ Kúnlé dé ní kẹjẹ́ kí n gbọ́ báyìí. Ọ̀rọ̀ ti Kúnlé. Mo ti bá Kúnlé sọ̀rọ̀. Ṣùgbọ́n àwọn agídí díẹ̀díẹ̀ tó mú lọ́wọ́ òye ẹ̀ ń dà láàmú. Àmọ́ bó ti wù orí àgò náà ni ó dá díẹ̀. Tèmi náà ni ó gbà káyìn. Bó ti wù kí mú alágbàsí ogun tó ẹni gboko fún lọ gẹ́ẹ̀. Mo ń jáde lọ láàmú tó ń bojú wọ̀nyí náà tó ń wò mí báyìí pé wọn ọmọ tún tí bàbá ẹ̀ wà lẹ́nu kan sá yọ gbà. Ó ní ṣé kò ní sí wàhálà. Ó nítorí Kúnlé ti mature. Ó ṣeé ṣe kó ti léèyàn kan tẹ́lẹ̀. Mo ní kó kú òǹdìdò eré ọmọdé ni. Mo lémi pẹ̀lú yín lájọ jókòó lórí ọ̀rọ̀ yìí. Níta bá dẹ̀ tẹ̀ a gbọ́dọ̀ tẹ́tì. Lẹ́nu gan tèmi ní òbórí ẹ̀. Ó ti dà bẹ́ẹ̀. Ó ti dà bẹ́ẹ̀. What God has joined together, let no man. Mi ò rí lè fèsì. Mo kàn fẹ́ àtẹ̀sí yíjú kan bí. No, quite important. Just one funny thing like this. The market by the shit. I love you, Dad. Bye. Báwo ni Bísí? Ṣé àlàáfíà ni wọ́n náà wà?
Yeah. No, okay. Ṣé o bínú wípé mo ní kí o dúró sí ìsàlẹ̀ bí báyìí kí wọ́n báyìí? No, rárá, mi bínú. Ṣé tó bínú? Nǹkan tí mo ṣe bẹ́ẹ̀ ni pé mo ti mọ nǹkan tí o torí ẹ̀ wá. Mo lè fẹ́ kó mọ̀ wípé kò sọ́nà bẹ́ẹ̀. Mi ò mọ gbogbo ẹ̀tàn tí dádì ẹ̀ ń tàn ẹ̀ o. Ṣùgbọ́n bàbá tèmi ó pè ó lè ti jẹ́ kó yé dádì tèmi pé kò lè work. I mean, Bisi, you are lettered now. You are exposed. Òun ṣe dummy. Mo ní olólùfẹ́ tèmi tí mò ń fẹ́ now. I mean, for over 4 years láti wà involved. Ọdún mẹ́rin yẹn bọ́lẹ̀ fẹ́ kí n kó sí. Nígbà tá à ń ṣe tẹ́dí bí àtọ́kàn máa gbé méjì tán máa fi wọ́n bára wọn ṣeré. Ó yẹ ká lè fi ìrànwọ́ fúnra ká tó lè ṣe. And nọ́dọ̀ mi èmi ò feel anything. Mi mọ̀ bóyá ìwọ wà deceived o. But èmi mo mọ nǹkan tí mo fẹ́. Òun náà dé ṣe wọ́n ṣe even ọmọ ọdún méjì tán bá sọ pé kó gbà nǹkan tí ò bá tẹ́ lọ́rùn kò ní gbà. Wọ́n dẹ̀ tiẹ̀ wọ́n náà dẹ̀ ó dẹ̀ ń gbẹ́nubọ̀ wá síbí. Ó gbẹ́nu wẹ́ náà. Sure, Bisi, wò mí dáadáa. Mi lè sọ pé kó má wá sílẹ̀. But mission inú ilé má jẹ́ kó jẹ́ èmi. O lè wá ṣe nǹkan mi. Ó gbọ́. Tó bá wọ̀ pé o ní nǹkan tó máa ṣe. Bọ́ sínú mú tẹ̀ kó máa wá káàkiri. Tí yẹn ò bá dé ẹ̀wọ̀n ẹ ṣe. Bọ́ sí di television kó máa wò. 24 hours program ti wà. But to me, you are just like any other person tó ń lọ on the street. You are nothing. You mean nothing to me. Ó gbọ́. Ó dàbọ̀. Ọ̀rọ̀ kan o, Mario wa ọkọ̀ tiẹ̀ síwájú o. One more thing. Some other time, tí èmi àti ẹ̀ta bá ní course láti rírà, má wọ orú aṣọ tó wọ̀ wáyé mọ́. Positive effect ló ṣe bó máa ní lára mi, negative effect ló ní. But I see nothing beautiful in that thing. What God has joined together, no man put asunder. Àwọn tí Olúwa ti so pọ̀, kẹ́nikẹ́ni máa yà wọ́n o. Ẹ ti ṣe tiyín, ẹ jẹ́ kí àwọn ọmọ wọ̀nyí ṣayé wọn. Ọlọ́run nìkan ló mọ̀pọ̀ ìyàwó ojú ọ̀nà. Kúnlé báwo ni? Èmi Tinúkẹ́ mà. Tinúkẹ́, kí ló ń ṣe mí? Wo ilé dáadáa, kò dẹ̀ wojú mi dáadáa, má jẹ́ kí ẹ́fà rí ẹsẹ̀ nínú ilé mọ́, ọ̀yá bọ́ síta. Àwọn ẹ̀ má dàrú o. Ó dẹ̀ lè wọ ẹgbẹ́ síta. O lè ṣe é fún mi náà. Tinúkẹ́, bọ́ síta. Ó dẹ̀ ń ṣe látọjọ́ ẹ̀ yìí sórí. Ó dẹ̀ fi mí sílẹ̀ látọjọ́ ẹ̀, mi ì mọ̀ náà. My days ẹ̀. Bí kí n gbé ẹlẹ́ṣẹ̀ látẹ̀yìn ní kí ló ṣe é? Ọlọ́run máa yọ ẹ. Má bínú jọ̀ọ́ torí Ọlọ́run jọ̀ọ́ everything tí mo bá ṣe jọ̀ọ́ dáríjì mi ṣùgbọ́n tó mọ̀ pé ìgbà míì èèyàn máa ń ṣàṣìṣe tí ò kì í mọ̀ ojú mi ṣe là sí right thing. Nìkan ló mọ̀ pọ̀ ìyàwó ojú ọ̀nà. Louder. What God has joined together, let no man put asunder. Àwọn tí Olúwa ti so pọ̀, kẹ́nikẹ́ni máa yà wọ́n o. Ẹ ti ṣe tiyín, ẹ jẹ́ kí àwọn ọmọ wọ̀nyí ṣayé wọn. Ọlọ́run nìkan ló mọ̀pọ̀ ìyàwó ojú ọ̀nà. Tinúkẹ́. Ọkọ mi.
mọ̀ràn mọ̀ pé aláàyè mo ṣe owó má sunkún mọ́ má sunkún mọ́. Mọ́mì ẹ̀rọ ayé mi ló dé. Kúrò láàyè mi kì í ṣe kúrò láyé o ìwọ ọmọ ènìyàn lórí yẹn o. Mo jẹ́rìí Kúnlé mo mọ̀ pé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ kì í ṣe ìdùnnú ẹ̀ rárá. Mo jẹ́rìí mo jẹ́rìí. Wọ́n ló ń sọ̀rọ̀ báyìí ẹni tá a kọ́ ní kàní tó gbà ká ìka ń bẹ́ nù ẹ̀ tẹ́lẹ̀ ni ẹni mutí lọ tí pa ẹni bá rìnrìn bẹ̀sẹ̀bẹ̀sẹ̀ ni ó bẹ̀sẹ̀ burúkú. Ọkọ mi mo fẹ́ kó ṣàrẹ̀ gírí mú ọkàn ẹ báyìí kó lè Ọlọ́run á fún ẹ lọ́kọ àtàtà. Ìjọ ẹ sọ fún mi ṣé ó ti wá tó láàrin èmi àti Kúnlé nìyẹn. Ẹ̀wọ̀n mi ṣe ti tọ́ ni. Tinúkẹ́ tí ò bá ti tán láàrin ìwà àtọlọ́run ẹ ó parí fọmọkùnrin ilẹ̀ fi sílẹ̀ mi fẹ́ kó fi ọkàn ẹ lọ síbẹ̀ rárá ṣé o ti gbọ́ òòjọ́ mi ńgbà tí mo wà ń ṣọ̀gọ́ òde tí mi ti dọ̀yà inú gbá oríṣiríṣi ọkùnrin ló ń wá mi wá wọ́n máa ń jà lórí mi ni ìwọ náà wo rẹ̀ wò ṣé èèyàn máa rí alóhùn ọ̀rọ̀ ọmọ gidi mo bó níyì àwọn tí mo lé padà lẹ́nu ọ̀nà ń bíbá ìpẹ́ kán máa wẹ̀ wá mọ́ èmi ló jọ kí ló wá ń fà tó fi sunkún òòdá tó lọmọbìnrin ni. Kúnlé yàtọ̀. n tó wà níbẹ̀ o máa jẹun sí wàá lóògùn kó o sùn kọ́kàn ẹ̀ balẹ̀ ètò máa jẹ́ ti Ọlọ́run àjò fún ọ mo ń bọ̀ wá. ẹ̀yin ẹlẹgbẹ́ mi ọ̀rọ̀ Kúnlé má dàrú mọ́ mi lójú tí n bá ní ó yé mi rọ̀ ni mo pa Tinúkẹ́. má bẹ̀rù má fòyà rárá torí ká má bàa jìyà òun la fi ń yá má jìyà lọ́fà torí ohun tó rú ẹ lójú yẹn gan-an òun ni gbogbo wa fi wà ń bí lẹ́nu. ìyá ẹ là wá lóye ọ̀rọ̀ yìí torí tí a bá pẹ́ lórí ìgbọ̀nsẹ̀ èsìkéṣe a máa bá níbẹ̀. Tinúkẹ́ má bẹ̀rù tó bá yẹ pé àwọn bàbá Kúnlé wọ́n mọ orú èèyàn tó jẹ́ ni wọn ò ní dánrù nǹkan tán dánwò ìwò ohun tí ò yé wọ gan màá wá jẹ́ kó yé ọ lójú. ó ló ti jẹ́ ṣàlàyé fún dáadáa ni. ẹ̀ tó ń máa gbọ́ awo wọ́n lọ́rọ̀ tó bá gba fìtílà àìsọ lójúmọmọ. mo sọ ilé ń fìtílà mo tún sọ lójúmọmọ Kúnlé wá fà kékọrí ó lóun ọ̀fẹ́ bí sí. bẹ́rù bá kọ òkè bọ́ bá kọlẹ̀ ó tún níbi kan àgbéká. ẹ gbà mí. ọwọ́ tẹ́lẹ̀ bìrìkì bá fi dà síwájú òun ní fi fà mọ́ra dàṣẹ dà mí. ojú ètí náà alẹ́ mọ́jọ́jú ó tì mí. ẹ̀yin òjì òkò nínú gbọ́ àtẹ́wúre ẹ̀yin mo wá bálẹ̀ ní o mo fẹ́ so Kúnlé àti Bísí papọ̀ kí wọ́n mọ̀ dídọ́gọ́ láyà kan mọ̀ fẹ́ra wọn gbogbo tí n bá sì wílé nìkan ṣe torí mo ti jorí ọ̀ká mo jorí èrè mo jẹ̀rù àkéèké mo jalágẹmọ mo jẹ gbáwọlé kan àbámọ́dá mo ti jẹ̀gbẹ́ ayé mo jẹ̀ lákọ̀ṣẹ́ gbogbo ẹnu mi tàṣẹ gbogbo ara mi lóògùn bí mo ti fẹ́ orí nù wọ́n ní ká bẹ́ẹ̀gì gẹ́gẹ́ ká fi díjú ayé ká bá wòrán gàgà ká fi díjú Olódùmarè Kúnlé di àwòrán lónìí Bísí náà sì di àwòrán méjì kì í dojú ìjà kọra wọn eré ni wọ́n máa bára wọn ṣe wọ́n ti so wọn lọ pẹ́kípẹ́kí kí wọ́n jókòó àtọ̀yà lónìí bẹ́ẹ̀ mo sọ ká ṣe oògùn. ìyá kí ni ẹ wá fẹ́ ká ṣe sí ọ̀rọ̀ yìí tí olódodo òfin ní kú sípò ká. yèyé ẹ dákun ẹ ṣàánú mi ẹ má jẹ́ kán fọwọ́ ọlá gbá mi lójú. kò ní rí bẹ́ẹ̀ kò yé wọn ni wọn ò mọ̀ pé igbó ìní dí gágá kọ́mọ ọlọ́run ò mọ̀ lọ ìdènà kì í dènà kẹrùkú ọ̀sẹ̀ ò mọ́ gbọ̀n dànù àti mọ orúkọ tí ikú ń jẹ́ ikú ò gbọ́dọ̀ pa wá nítorí pé akúrí abọ́gi mọ́fà lórúkọ tá à ń pe ikú àti mọ orúkọ táwọn ń jẹ́ àrùn ò gbọ́dọ̀ ṣe wá nítorí pé àgbòjìjìmọ̀dì lórúkọ tá à ń pe àrùn gbogbo ohun tó lóun dínà mọ́ Tinúkẹ́ ọ̀sà wọn rí kọ̀ ẹ kọ̀ fún wọn ó yá ìdè já. Tinúkẹ́
Tinúkẹ́ Tinúkẹ́ Tinúkẹ́ Tinúkẹ́ ẹ máa gbà mí ẹ gbà mí Tinúkẹ́ Tinúkẹ́ Tinú. ìyá oúnjẹ ẹgbẹ́ bá òde ni ṣé wọ́n tún ṣe máa ń béèrè yẹn máa pín fún wọn. ọmọ rísálì pé tí mi bá rí ẹ̀gbọ́n wọn mo máa ń fi ìwé ni pé mi ò complete. Really? bẹ́ẹ̀ ni pé ká tìjọ máa gbé bí ọkọ àti àwọn olùṣe ṣe. Ó ṣe mí náà bẹ́ẹ̀. mo complain fún dáàdi dẹ́ pé ọwọ́ mi ló wà ìpínlẹ̀ pàpọ̀ mi wà bọ́ sí. From my own side insane I love you so much. I love you too. So kí la máa jẹ tó bá dé ibi tá à ń lọ. Jẹ́ àlọ́ Chinese restaurant now. Kí ló ṣe? Really? What's wrong? No. Kí ló ṣe now? Chinese skinny. Ṣé bí à ń lọ sí Chinese restaurant? Kí ló ṣe? Bísí. Yes. Ṣé mo ti sáré yàtọ̀ ni? Kí ló dé ní sùúrù? Kí ló ṣe? Bọ́sítà kúkú bọ́sítà. Sweetheart, wait now. Bàbá sọ ohun ṣe mọ́. Èyí bọ́ sílẹ̀ kí o máa lọ. Má ṣe kó tó ní fẹsẹ̀. Má ṣe kó tó ní fẹsẹ̀. Bàbá sọ ohun ṣe mọ́. Bèbí bọ́ sílẹ̀ kí o máa lọ. Ọ̀ràn kan o, Mario wa ọkọ tiẹ̀ síwájú o. Bàbá sọ ohun ṣe mọ́. Bèbí bọ́ sílẹ̀ kí o máa lọ. Ọ̀ràn kan o, Mario wa ọkọ tiẹ̀ síwájú o. Bàbá sọ ohun ṣe mọ́. Bèbí bọ́ sílẹ̀ kí o máa lọ. Ọ̀ràn kan o, Mario wa ọkọ tiẹ̀ síwájú o. Bàbá sọ ohun ṣe mọ́. Bèbí bọ́ sílẹ̀ kí o máa lọ. Ọ̀ràn kan o, Mario wa ọkọ tiẹ̀ síwájú o. Bàbá sọ ohun ṣe mọ́. Bèbí bọ́ sílẹ̀ kí o máa lọ. Ọ̀ràn kan o, Mario wa ọkọ tiẹ̀ síwájú o. Bàbá sọ ohun ṣe mọ́.